Kéré o gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù Agẹmọ nílé lóko lọ́nà odò. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie tẹ máa ń wo Yorùbá dáadáa tẹ gbádùn fíìmù Yorùbá kinní kan ò ní ṣe gbogbo wa láṣẹ Èdùmàrè. Ìkọ́ ìkọ́báláwo, ìkọ́ ìkọ́mọ ejò lọ́nà, ìkọ́ kan ò ní kọ́ yín o lágbára Ọlọ́run. Ibi tẹ ti mówó tẹ fi ń ṣe dátà tẹ fi ń wo àwọn sinimá wa lágbára Ọlọ́run. Àgbà náà ò ní wọbẹ̀ o. À ń gbádùn yín. Ta lẹni tó sọ bẹ́ẹ̀? Màámi Àbẹ̀ní Agbọ́n nínú àwọn ìpolówó kan tó ń ṣe náà ti sọ bẹ́ẹ̀. Wọ́n náà wọ́n ń gbádùn ẹ̀yin olólùfẹ́ wa. Àwọn ń gbádùn yín dáadáa torí ẹ máa ń tẹ̀lé tàn wọn. Bẹ́ẹ̀ ni Àbẹ̀bí náà ní ká sọ fún yín pé iṣẹ́ tóun ṣe nínú iṣẹ́ ìbáwo lẹ ṣe rí sí. Ṣéṣẹ́ yìí ṣó special sáwọn iṣẹ́ tóun ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ rí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin ọmọ Yewa, ẹ̀yin ọmọ Àwórì, jákèjádò gbogbo àgbáńlá ayé níbikíbi. Ẹ̀yin wò wá ní South Africa ní l'Amẹ́ríkà ní US ní níbikíbi tẹ bá ti ń wò wá, báwo lẹ ṣe rí fíìmù ọ̀hún sí? Kí ni nǹkan tẹ lè comment nípa Agẹmọ? Mo wo fíìmù yìí mo fọ́, mo wò ó, mo like ẹ̀. Ǹjẹ́ ẹ̀yin náà lè sọ bẹ́ẹ̀ nínú comment section yín? Ṣé fíìmù yìí ṣó yẹ kó ní 2 àbí kò yẹ kó ní 2? Ẹ sọ̀rọ̀ ní comment section. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀yin olólùfẹ́ Yewa Àwórì TV tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ dẹ̀ ń subscribe síbẹ̀, kinní kan ò ní ṣe yín o. Lágbára Ọlọ́run, a máa rí yín, ẹ̀yin náà á dẹ̀ máa rí wa. Lágbára Ọlọ́run, mo love yín, mo dẹ̀ like yín. Bẹ́ẹ̀ náà ṣe ń tẹ̀lé wa. Lágbára Ọlọ́run, àwa náà ń tẹ̀lé yín. Ire o.